Yorùbá Nation Now oko ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá yàtọ̀ àwọn Fúlàní darandaran fi jẹ wá tó gẹ́ àsìkò àti gbòmìnira ilẹ̀ Oòduà dé kí gbogbo àjèjì ó padà sílẹ̀ bàbá wọn. èyí ló mú ká ké sí gbogbo ọmọ Yorùbá pátápátá láti máa múra sílẹ̀ fún ìtanilólobó ìkéde àti ìgbòmìnira wa ìyẹn campaign awareness tí yóò wáyé láìpẹ́. bákan náà a tún nílò àwọn ọmọ Oòduà tó ṣetán láti yànda ara wọn láti bá wa pín àwọn ẹ̀bùn tí a fẹ́ fi ṣọwọ́ sí gbogbo ọmọ Odùduwà ní tilé toko. ọjọ́ 3 péré la ó fi pín àwọn ẹ̀bùn yìí o nítorí ẹ̀bùn yìí ni yóò ṣe ìtọ́sọ́nà ìkéde fún gbígba ilẹ̀ Oòduà. lẹ́yìn eléyìí poll and petition wa yóò tẹ̀lé. a rọ gbogbo ọmọ Oòduà pátápátá ní tilé toko kí wọ́n bá wa túyáyá jáde láti fọwọ́ sí poll yìí kí a sì sign petition wa nítorí Jerusalem ti wa nìyẹn. a kan sára sí bàbá wa Professor Banji Akintoye fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. bákan náà akí arógun Massa of Odùduwà land alẹ́ Fúlàní wọgbọ́ of Yorùbá land bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ kú iṣẹ́ akin. akí bàbá wa Dr. BJ Olówó akíkanjú jagunjagun ilẹ̀ Yorùbá aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ ìṣọ̀kan Oòduà TV network àti ìṣọ̀kan ọmọ Oòduà Vanguard àti Ṣọlá Sàlàkọ akínyìn o akí Mr. Ọláyọmí Kóìkì akíkanjú ọkùnrin lójú ogun Sister Bukky ẹ kú iṣẹ́ takuntakun. akí bàbá wa Aleo Muhammed akọni ọmọ Oòduà tọkàntọkàn fún gbogbo àwọn tó ṣetán láti darapọ̀ mọ́ wa àní tí wọ́n ṣetán láti yọ̀ǹda ara wọn ẹ darapọ̀ mọ́ wa lórí Yorùbá Nation Now ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti darapọ̀ 08136350728 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08136350728. ìkéde yìí wá látọ̀dọ̀ bàbá wa BJ Olówó ayé kò tọ́ bàbá ló sọ wípé Oòduà yìí ilẹ̀ wa ni Oòduà yìí ilé wa ni Oòduà yìí ìran wa ni Oòduà yìí á gbè wá o àṣẹ.